ẹ̀sà ẹjọ́ gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ pé ó ṣẹlẹ̀ ẹjọ́ kí nìkan tí ẹ lè bá wa sọ nípa ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn tí ọlọ́mọ ẹ̀ka tó dúró ẹ̀sà ó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ láti iléeṣẹ́ Aranbara ti fi àti wá sà. ṣé bóyá ṣe láti bẹ̀rẹ̀ ní kí n sọ ni. bí ó ṣe ṣẹlẹ̀ àti bí a ṣe padà bóyá padà já sọ pé náà ní ṣókí sà. sórí pọ̀nbẹ́ o. ẹ ní ṣókí sà. mo sá gbọ̀gbọ́ bọ́ ọmọ lọ́nà Ìbàdàn tó ń bọ̀ ọ̀rọ̀ ẹ lọ sí pàtí nìbàdàn láago 4 ìrọ̀lẹ́ níwájú Dominion University lọ́nà Ìbàdàn láfútà onígàárì wọ́n pè lálẹ́ ẹjọ́ Friday sáwọ́dé láti kò sí mo rìpọ́tù gbogbo station lọ síbẹ̀síbẹ̀ náà àwọn pípẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ní kí lọ́wọ́ wá 10 million mo bẹ̀ wọ́n sí 2 million èkejì ẹ̀ 1.2 ó jẹ́ 3.5 tí mo gbé lọ ní àárọ̀ Sunday láago 6 àrọ̀lẹ́ náà release wọ́n fún mi wọ́n tún fún mi fóònù wọn pé ẹnìkan ń bọ̀ Yorùbá ni ó ń gbé 8 million bọ̀ kí bá ọ̀dà rẹ̀ tiẹ̀ àti mo ti rí bọ̀ ní mo rí gbogbo ẹ̀kọ́ nígbà bọ̀ lọ́wọ́ ẹ̀mí mo dà rẹ̀ tiẹ̀ sí ẹbí ẹ̀ débẹ̀ yẹn náà débẹ̀ yẹn gbé 8 million débẹ̀ pẹ̀lú crate minerals kan crate malt kan pálí bisikíìtì méjì so ìlú tá a wà yìí àfikọ́ lọ́ọ́ máa ṣọ́ wa o kò sí ní security Nàìjíríà rárá o àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ títì ọ̀nà Ìbàdàn àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ títì kọ́ ọ̀pẹ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì lọ́wọ́ ọ̀pẹ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì báyìí àárín ọ̀kan dúró ààrẹ ní bá a sọ̀rọ̀ ààrẹ ní tí kò sí ọ̀kan tó ẹ̀sì wa so àfikọ́lọ́ gbà wá ń lù yìí o kò sí security fún wa o àfikọ́lọ́ ń ṣọ́ wa o. ẹjọ́ yẹn bá a tún sọ lórí gọ́ọ̀mẹ̀ntì security yẹn. kò sí security kankan rárá kò sí security rárá ní Ogun State rárá because gbogbo station tí mo lọ kò sọ́lọ́pàá kan tó dúró pé ó yá jẹ́ ká hẹ̀pù ẹ lọ sí gbá lọ sáwo gbogbo ẹ mo lọ akẹ́dọ̀ fi dé wọn á gbọ́dọ̀ pé má wulẹ̀ lọ station mọ́ lọ máa gbàdúrà kó rówó kó wá níbi rówó kó fún ọ lówó kò tó sọ fún mi nìyẹn kò sí owó lọ́wọ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àmọ̀wé àwọn ẹ̀gbọ́n mi àwọn balẹ̀ ẹgbẹ́ mi àti ọmọ Nàìjíríà oní 400 oní 100 naira oní 1000 oní 1000 ló pọ̀ jù ẹlòmíì kan sọ di 300 naira sákàtì mi àtàgbàgbọ́ owó ẹ̀ pé 2 million naira 2.59,000 wọ́n dẹ̀gbà 2 million lọ́wọ́ mi 20,000 kó wà lápò mi tó kó dání wọ́n ní kí ló wà lápò mi mú 20,000 wọ́n dẹ̀gbà lọ́wọ́ mi wọ́n yọ 5,000 bẹ́ẹ̀ wọ́n yọ 15,000 bẹ́ẹ̀ ọkọ̀ 5,000 fún mi owó tí mo fún ọ jẹ́ 3,250,000 láago mẹ́fà lọ́jọ́ Sunday mo dẹ̀ gbọ́ mi wọlé mo dẹ̀ gbọ́ hospital. Adúpẹ́sẹ̀ alágbọ́rẹ́ lóògùn tó ti ṣe olóògùn tó gbé ní. àmì o. ẹni tó bá ṣe pé irọ́ ni tó bá ṣẹlẹ̀ sóò náà á mọ bó ṣe rí. ẹgbẹ́ títí gbogbo náà wà ẹgbẹ́ títí gbogbo tó lọ tó mọ̀ lórí wa kò sọ tó dúró kò sọ tó bẹ̀rẹ̀ kí là ṣe ń bẹ̀ ìbọn wà lọ́wọ́ wọn ìbọn wọn kí ní tọ́wọ́ kò máa fi sí di ìbọn yẹn mẹ́rin náà dè pọ̀ sójú kan ṣe ọmọ kéékèèké kò sọ 40 years nínú wọn ọmọ kéékèèké ọdún bẹ́ẹ̀ lọ́nu pé àwọn ọlọ́pàá máa kọ́ ọlọ́pàá wá ni wọ́n máa pa gbogbo wọn ni mo ní mi kọ́ ọlọ́pàá wá mi ò rìpọ́ọ̀tù o ọmọ mi mo àfúta mi kọ́ ọlọ́pàá wá o náà fi rìlísì ọmọ mi fún mi o pàtó mo fún ọ lówó ṣe lọ́nà gbọ́ ọmọ mi jáde láti inú gbó táwọn oníjẹ ogbára ti di yamayama. nígbà tí ẹ rí ọmọ yín sà kò sí àwọ̀ nínà bí ìyá. ọ̀nà ọ̀tẹ́ pé kò lè rìn ọ̀sùtù ló wà báyìí gbogbo ẹ̀ tó bá rí lọ́jọ́ kejì kan mọ̀ pé nǹkan ṣe ọ̀nà tí ó lè tí gbogbo ẹ̀fọ́ ti jẹ ọgbára ẹ̀ tára ẹ̀ ti dọ̀tí tó ti ṣe léṣe gan so gbogbo fóònù ẹ̀ méjì tó kó lá ní ọtí gba gbogbo ẹ̀ àárín kankan mọ́ nú ẹ̀. ok sir Alhaji lágbára lọ ogun tó ti ṣẹlẹ̀ kan sí kò ní gbérí sá. àmì o. ṣé ẹ bá wa sọ̀rọ̀ báyìí nítorí ọ̀nà tí ó ti ṣẹlẹ̀ ọ̀nà tí àwọn èèyàn ń tọ̀ ni. mọ́tò ìlọ ń bọ̀ ń wò wà mí ta dúró sí ojú títì la wà inú gbọ́dọ̀ kọ́ mọ̀ sí òtẹ̀gbẹ́ títì la wà pàdé mo fún wa lọ́lọ́kọ́ wọn láti inú gbó ọ̀n lọ ń bọ̀ wọ́n rí wa kìtà tó dúró kìtà tó bẹ̀rẹ̀ kí là ṣe bẹ̀ ọlọ́pàá kọ̀ọ̀kan jákò dúró. ẹ jọ ṣé ẹ lè bá wa sọ bíbẹ̀ ṣe rí wọn sí àwọn kidnapper pé irú múra wo lọ mú. aṣọ àmì náwọ̀ àmì kọlọ̀ aṣọ àmì náwọ̀ tó gbé bọ̀dá aṣọ ọlọ́pàá gangan náwọ̀ aṣọ sójà náwọ̀ wọ́n lẹ̀ sínú gbọ́bà yìí wọ́n ní èrò pé ọwọ́ ń bẹ̀ ó lọ aṣọ wọn pẹ̀lú koríko ó dọ́gba ni kò sí yàtọ̀ ní rárá ọmọ kéékèèké Fúlàní ni wọn Yorùbá wà nínú wọn ọmọ Yorùbá wà Fúlàní wà nínú wọn. wọ́n bára wọn ṣiṣẹ́ ń bẹ̀. wọ́n bára wọn ṣiṣẹ́ torí wọn kọ́ wà tá a rí lórí gàárì
bọ̀dà fáyì ló ní gàrí yẹn tó ń bá sọ̀rọ̀ tó ń bá ṣe tó bá ṣe gbọ́ ẹ̀ gbàgbé pé àgbẹ̀ máa bọ̀ ní Dominion University yẹn tìlábọ̀ ọmọ yẹn bẹ̀ pẹ̀lú wọn láti ọjọ́ tó ti ṣẹlẹ̀ ìjọ ló ṣẹlẹ̀ sí Aláàjì. ní alẹ́ ọjọ́ ó ti mú wọn láti aago mẹ́rin ọjọ́ Jímọ̀ aago mẹ́wàá lọ́jọ́ Jímọ̀ lọ tó fún wọn láǹfààní láti fi fóònù pélé. wọ́n máa wá 10 million. mo bẹ̀ wọ́n 10 million máa pa ọmọ mílẹ̀ pé kí máa kọ́ pa fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ti pa mo ní wọn nípa ẹ́ mo rẹ̀ pé gbogbo Nàìjíríà pé ẹjọ́ ìṣàánú ìkùsọ̀ lọ́wọ́ 2 million yìí sí láti kò yí o ọtún ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ lẹ́sẹ̀ owó pé àfọ̀ olówó ọ̀dẹ̀ ní ìṣẹ́ fún mi. ẹ ṣe sá.